A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. láti ìjọlówó ọdọọdún náà ni wọn máa yọ nítorí pé owó tó lówó fún ọ olúwa nípa máa fi zakati tó yọ kó o máa fi ṣe àfọmọ́ dúkìá rẹ nítorí ká má bàa di sábàbí torí bó fi jẹ́jẹ́ tó fi jìnnà sórí rẹ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàm. àzàkàtì tí wọ́n ní ká máa yọ yìí tani wọ́n ní ká máa fún tani wọ́n ní ká máa ná fún olúwa ẹlẹ́dàá wa wọ́n sọ fún wa nínú Suratu Tawbah àyá àti ọgọ́ta ó ní innama as-sadaqatu lil-fuqara'i wal-masakin innama as-sadaqatu lil-fuqara'i wal-masakin wal-'amilina 'alayha wal-mu'allafati qulubuhum wa fi ar-riqab wal-'amilina wal-gharimina wa fi sabilillah faridatan min Allah wallahu 'alimun hakim. nínú àyá yìí olúwa dárúkọ oríṣi ọ̀nà mẹ́jọ táwọn ná zakati wá sí ọ̀kan nínú ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ tó bá ti ná zakati rẹ síbẹ̀ ó ti tó tó bá wá pọ̀ tóbi gbọ́nà mẹ́jẹ̀ẹ̀jọ náà ló pín sí ọ̀dà púpọ̀ innama as-sadaqatu lil-fuqara'i wal-masakin. zakat ẹnìkan lẹ́tọ̀ọ́ sáti gbà àyàfi àwọn aláìní àti àwọn tálákà al-faqir àti miskin tó bá ti wí wọn papọ̀ ìtumọ̀ àwọn máa yàtọ̀ síra wọn ẹnìkan ó tálákà jọ ẹnìkejì lọ ẹnìkan nínú àwọn méjèèjì kò ní ṣùgbọ́n bíi kámẹ́rì tó lè jẹ fọ́dún kankan amẹ́nìkejì kò tí ẹni tó lè jẹ rárá ni lọ́mẹ́sẹ̀ tí sọ̀rọ̀ ọdún kan àwọn wọ̀nyí àwọn lọ́lẹ́tọ̀ sí ká yọ zakati fún torí rẹ̀ wá wò dáadáa sẹ́ni tó fẹ́ fún zakati tí aláìní ni tàbí tálákà tó o bá tó rí dájú ìpàdé aláìní tálákà ìgbà náà ló tó fún ní zakat ó lówó ṣùgbọ́n nǹkan tó ní kò tó òdiwọ̀n tó kéré jù téèyàn ní téèyàn fi yọ zakati àmọ́ tó bá ní òdiwọ̀n tó kéré jù téèyàn ní téèyàn fi yọ zakati àní kàkún aláìní má olówó lákàkún tó bá sọ fún wa pé lónìí abùkátà láti ní mílíọ̀nù méjìdínlógún láti jẹ́ ẹni tó ní tó kéré jù táà ní téèyàn fi yọ zakat ẹni tó bá ti nílò owó ẹ gbọ́dọ̀ fún ní zakat o ìwọ náà lára wọ́n fún ọ lówó wọ́n pè ní zakat ó sì nílò owó tó tó bá ọ dánwò padà fún wa ẹ ṣeun ìsín nínú ẹni tó lẹ́tọ̀ọ́ sí zakat èmi náà ní torí pé tá a bá fi zakat tá a bá fi fún ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí akànṣọwọ́ nù lásán ni ìdá yìí tẹ́ fún ẹ ti yọ ẹ tún wọ́wọ́ mi ìtẹ́sán fẹ́ lómi ọ̀dà láì ọgbọ́dọ̀ jẹ́ aláìní tálákà wal 'amilina 'alayha ẹlẹ́kẹta làwọn ẹni tó gbé wọn ṣiṣẹ́ fún ìjọba níbi àti gba zakati jọ lọ́dọ̀ àwọn olówó tó bá yẹ pé ìjọba ẹ̀sìn Islam là bá lò ìjọba máa ń láwọn ẹni tó fọ́n dà síta lẹ́gbẹ́ àwọn ọlọ́ba gba zakati wa lọ́dọ̀ àwọn olówó àwọn eléyìí àwọn náà lẹ́kọ̀ọ́ bọ́ àwọn ẹni tó kàn wọn tó ti rọ̀ mẹ́sìn Islam àmọ́ tí wọ́n jẹ́ káfìrì tó jẹ́ pé ntí wọ́n retí iná ní ká ṣe dáadáa sí wọn kí wọ́n láwọn gba Islam wọ́n retí ká ṣe dáadáa sí wọn ká fi dáadáa sọwọ́ sí wọn kí wọ́n gba Islam ntí wọ́n retí nù irú àwọn wọ̀nyí tá a bá fún wọn ní zakat àwọn lórí sí kẹrin ṣùgbọ́n síwájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní òpin ti tó mú bá àwọn eléyìí nítorí pé afurasí wípé wọ́n yí gba Islam wọ́n kàn gbowó lágbàgbé ni òbúkátà tó ká tó furu wọn lówó ma wọ́n fẹ́ rẹ̀ pọ̀ oríṣi ọ̀nà karùn-ún nínú ibi táwọn ná zakat wá sí àpọ̀ wọ́n lè fi ra àdá wọ́n lè fi rọ̀kọ̀ wọ́n lè fi ra gbogbo nǹkan ìjà lọ́lọ́kan ọ̀jọ̀kan lójú ọ̀nà àti rú àwọn ọmọ ogun alágbára wọ́n máa náwó zakati sójú ọ̀nà yìí ẹlẹ́kẹjọ ọ̀nà ni wọ́n fi ní sẹ́bẹ̀ ọmọ ojú ọ̀nà tí ó ní ìrìn àjò tí nǹkan tán fún bóyá nílùú wọn lówó ni ṣùgbọ́n nílùú ìtọ́wà lónìí wọ́n lọ ní owó ti tán fún ọwọ́ àtọrọ ọ̀ràn lọ́wọ́ ẹ̀fọ́rù wọn nínú owó zakat ọba àjọlówó tabua nílùú wọn faridatan min Allah wallahu alimun hakim ilé ìjẹun tó lọ́wọ́ sí ọ̀ràn yẹn ní látọ̀dọ̀ Allah olúwa ní olùmọ̀ òní ọlọ́gbọ́n ẹ̀rí pé nínú àwọn oríṣi ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ tó lọ ẹlẹ́dàá ẹni ká máa ná zakat sí ọ̀dàrúkọ olówó níbẹ̀ àyàfi tó lówó bá jẹ́ ọ̀kan nínú àwọn tí ń ṣiṣẹ́ láti bá ní gba zakat jọ á sì fún nínú zakat kìí ṣe nítorí pọ́bà àjálẹ̀ àmọ́ nítorí pé ọjọ́ kan nínú àwọn tí ń ṣiṣẹ́ àti kó zakat jọ á sì tún fún ní zakat nítorí pọ́bà lówó a máa fún ní zakat torí pé ń bẹ nínú àwọn tí ń ṣiṣẹ́ àti gbàjọ fún ìjọba. a rí nínú ìgbésí ayé wa àwọn olówó tí máa yọ zakat tó ṣe pé wọn lè má yọ zakat wọn wà láwùjọ wa dáadáa àbí Allah azza wa jal zakat táwọn ẹni tó ní tí wọ́n yọ Olúwa kó máa gbà lẹ́sìn lọ́dọ̀ wọn Olúwa kó máa dàlù wọn láyà ó lò ní sábàbí kan fún wa tó fi rọ́nà lọ láyé àti lọ́la gbẹ̀ndẹ̀ kìyàm wọ́n fẹ́ kó ṣe pé ọ̀nà tí àwọn míì nínú wa wọ́n gba yọ zakati owó wọn ó pè fàtúnṣe nítorí pé zakati tẹ̀ ń yọ ó dájú pé ọ̀pọ̀lọpọ̀ ẹ kì í kíyèsí àwọn tá a lè fẹ́ fún ẹ rí polisi ọ̀nà mẹ́jọ lÓlúwa ní ká ná zakati sí ẹ̀yin ká máa ń yọ zakati nípa mi fáwọn ẹni tí ń tọrọ lọ́dọ̀ yín a sì máa ń pé láwùjọ tiwa àìní nìkan kọ́ ní jẹ́ káwọn èèyàn máa tọrọ ọ̀nbẹ nínú ọjọ́ ìkójú kòkòrò
àìníjẹlọ́rùn ìní máa mú wọn tọrọ nítorí pé ẹlòmíín olówó lò náà olówó ni ẹlòmíín níjọ ọgbọ̀n mílíọ̀nù lọ ẹni tó wá ní 30 mílíọ̀nù zakati kí ló tún béèrè lọ́dọ̀ ta ni ó bùkátà rẹ̀ ọwọ́ ní tí nǹkan ní bá pé méjì àìbínú sí lọ́wọ́ aṣọ ọjà ní tí ń ṣe fáin bára òun náà lọ tó sọ́dọ̀ àwọn olówó ẹ má gbàgbé èmi náà nínú zakati yín o èmi náà ní bùkátà sí ìwọ́n tó níbi 30 mílíọ̀nù wọ́n máa ṣe hanahana pẹ̀lú àwọn tó fẹ́ gba 1 mílíọ̀nù subhanallah níbo la yọ ọkàn wà níbo nìtẹ́lọ́rùn wà pẹ̀lú owó tó sì níyùn ó sí nínú ẹni tó lẹ́tọ̀ọ́ sí fún ọyọ zakati fún ọ nítorí pé tó bá yọ fún ọ 1 mílíọ̀nù tó lówó fún ọ 2 mílíọ̀nù tó lówó fún ọ ó ti bọ́ sábẹ́ pé olówó ò tí ì yọ zakati rẹ̀ pé ó sì kú 1 mílíọ̀nù ó sì kú 2 mílíọ̀nù tánlá yọ dànù kìí ṣe kékeré yìí náà kẹ́ ẹ máa yọ zakati lójú ọ̀nà pé ń wá yọnu àwọn ẹni tẹ́ ń yọ fún kọ́ ẹ máa yọ zakati lójú ọ̀nà pé ń wá yọnu Allah eléyìí ní tó lu wá fi pa yín láṣẹ wọ́n bínú dàbá fún wa kọ́ ya bínú látò ní títí dọ̀la látò ní dọ́jọ́ kú rẹ̀ kọ́ máa bínú ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí lólówó gbogbo ẹni tó bá sì ti lówó ẹ gbọ́dọ̀ fún nínú zakati yín ọ̀pọ̀lọpọ̀ iná lọ́jọ́ pé téèyàn náà bá ti rí èèyàn mọ̀ tó kò sínú ẹni tá a lè pè láláìní bẹ́ẹ̀ ni kò sínú ẹni tá a lè pè tálákà ó wá jẹ́ kó náà ní wọ́n ti máa gba zakati lọ́dọ̀ àwọn olówó àṣìṣe ńlá ni o bẹ́ẹ̀ ni ìgbà míì ẹni tó ń tún fún zakati yẹn òun tún wà ń kó ẹni tó yẹ kó lè ṣàlàyé fún àwọn olówó nítorí pé ẹni tó lòun mà nípa ẹ̀sìn ni ó là fà lò ìwọ tó wá dé àfà tí wọn náà sì lówó tiẹ̀ tó yẹ pé owó tó ní tó dówó kìí sọ̀rọ̀ 30 mílíọ̀n tí wọn náà ló tó yẹ kó ọmọ gba zakati 1 mílíọ̀n wọn náà ló tó yẹ kó ọmọ gba zakati 2 mílíọ̀n lọ́dọ̀ olówó kan tí wọn bá wá tètè mú wa ó wọn máa pè wọn ìpè ọmọ wa jápè wọn máa sọ pé ẹ má gbàgbé wa bàbá o aláǹtì ẹ má gbàgbé wa àwọn retí o orí ìdúró la wa àti ìjókòó subhanallah níjọba lọ́la yọkàn wọn ní kí wọ́n fọ́ láì ní zakati àwọn olówó lọ́ ganu sí sẹ́yìn tẹ́ ganu sí ni wọ́n ní kí wọ́n fún ni ẹ wá dín àwọn olówó lọ́nà láti jẹ́ kó wọ́n ti aláìní tolúwa ló lọ lẹ́tọ̀ọ́ sí owó láti jẹ́ kó wọ́n tẹ̀ lọ́wọ́ irú wa oníwọ̀ra burúkú wo nìyẹn tó a jẹ́ pé ilẹ̀ ń kọ́ dínà orí manna'in lil khayr ẹ̀yin lẹ́ẹ̀ máa dínà orí ẹni jẹ́ kó orí ọ̀tẹ́ ẹni tí wọ́n ní kó sọ̀rọ̀ fún lọ́wọ́ kí ló dé ebi olówó ni wa bẹ́ẹ̀ ni tọ́lá pé olólóṣì tọ́lá pé ọ̀tàlákà iná ọmọ bíọ́ ọmọ farajẹ́ ọmọ faraya kí ló dé tí wọ́n náà lọ gbanú sí tó sọ pé wọ́n ní kó máa fún zakat ìwọ́n tó lówó ṣé wọ́n lọ yẹ kó máa fún zakat yé ṣe wọ́n lọ yẹ kó máa fún zakat ọwọ́ pọ̀ kẹjá fà ọjọ́ ni tó dálé tó lẹ̀ ọwọ́ pọ̀ kẹjá fà ọjọ́ imam kò túmọ̀ sí pọ̀ lẹ́tọ̀ọ́ sí pọ̀ fún zakat àfi tó bá dájú pé aláìní ni ọ́ tó bá dájú pé tálákà ni ọ́ àbótí ẹ̀ dájú wípé gbèsè ń bẹ lọ́rùn rẹ gbèsè yí báyìí ó ju agbára rẹ lọ àbótí ẹ̀ jẹ́ onírìn àjò tó ṣe pé ọ̀nà ti dámá ó ní ìgbà tó fi lè tẹ̀síwájú pẹ̀lú ìrìn àjò rẹ àmọ́ ọwọ́ pọ̀ kẹjá fà ọwọ́ pọ̀ kẹjá lé tó lẹ̀ iná ni wọ́n á máa fún zakat wọ́n á lọ máa polówó ẹ má gbàgbé wa dábàá yọ zakat nígbà tó sì jẹ́ polówó ni wọn náà ọ̀ lẹ́tọ̀ọ́ sí pọ̀ gba zakat yẹn má gba zakat jẹ́tẹ́ni tó fẹ́ yọ zakat wọ́n sì kọ́ dínà kí zakat kọ́ tẹni tó lẹ́tọ̀ọ́ sí lọ́wọ́ àgbà kí ló dé tó fi jẹ́ pé ńgbà tó lẹ́tọ̀ọ́ sí nǹkan wọn náà ló tún lọ gbà ó dínà mẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí òjò gbà alálẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ní bá wá sọ́dọ̀ rẹ tó bá ní kó fún nínú tó gbà ọmọ máa lójú ni ó sì tọ́ sí lára gbogbo olóṣèlú tó mọ̀ gbà kankan kò sẹ́ni tí ò lè bẹ̀bùn àmọ́ kì í ṣe gbogbo èèyàn ní zakat tọ́ sí ọba lówó ó lówó ju gbogbo èèyàn lọ ní gbogbo ilé ayé yìí ó lè bẹ̀bùn àmọ́ zakat ẹni tí ọba lẹ́tọ̀ọ́ sí tí wọ́n bá fi lè fún ọwọ́ ìtẹ́ fún yín kẹ gbà pé ẹ múru rẹ̀ fẹ́ lómi ìtọ́jú tálákà bẹ́ẹ̀ ló fi ṣẹ̀rí àṣọ torí ẹ̀ a ò gbọ́dọ̀ fún lówó ní zakat a ò gbọ́dọ̀ fún lówó ní zakat olówó ò gbọ́dọ̀ gba zakat ká máa fi ti jíjẹ́ afá ṣèkẹ́wọ́ ká máa fi ti pé mo dálé kélé ṣèkẹ́wọ́ ká máa fi ti pé mo ń ṣe wáàsí ṣèkẹ́wọ́ kọ̀tọ́ ìwọ olówó ìwọ náà tají o ìwọ náà tají aláìní ni wọ́n ní kó fún zakat tálákà ni wọ́n ní kó fún zakat kò sì síbáṣe gba mọ̀lẹ́bí rẹ yẹ́bẹ́yẹ́bẹ́ tá a gba àwọn ìbátan rẹ yẹ́bẹ́yẹ́bẹ́ tá a ní rí ọ̀pọ̀ ìmọ̀ye aláìní níbẹ̀ kí ló dé tó fáwọn eléyẹ zakat òfin ṣẹ̀rí àfihàn wa wípé sàrà zakat tá a bá ṣe fún mọ̀lẹ́bí wa iye kan wa ìbátan wa a gba ládá méjì ń bẹ ládá pa yọ zakat àti ládá pa sopọ̀ ẹbí pọ̀ kí ló dé tó fi wá jẹ́ pé bẹ́ẹ̀ bá ti na fáwọn tó máa pariwo yín àwọn aláìmọ́rí tẹ́gbẹ́ tó wọn bá tó ti rí má wọ́n máa bà yín jẹ́ ká ni ẹni tó ṣe kó tẹ fún tẹ́lẹ̀ náà ọba tó lówó nígbà fi ṣe mú nítorí pé lówó ni kí lẹ́ ń fún zakati sí kí lẹ́ ń fún zakati sí wọ́n á ní kò lówó ọdún aṣọ tí wọ́n wọ̀ sọ́run kan àtòkèdélé rẹ̀ aṣọ tó wọ̀ sọ́run aṣíròye tọ́ra aṣọ aṣíròye títí lọ́ba ara aṣírò sẹ́kọ́n ṣe sí la gbogbo ẹ̀ ń lọ bí 300,000 tẹlomi tún ju bẹ́ẹ̀ lọ wọ́n aláìní ni aláìní báwo ìfàṣọ tí wọ̀ sọ́run sí bára ni pé kẹ́ wò mí dáadáa kẹ́ mọ iye tẹ́ fún mi aṣọ tí mo wọ̀ lásán gan ẹ̀ mọ iye tó cost àjẹ́ pé fáin bára ni ẹ o olówó làwọn pè nígbà tí ń kó gbogbo adúrú aṣọ sọ́run ń gbádùn irú ilé tí ń gbé ń gbòòrú mọ́tò tí ń gùn àti ní ma sọ̀yàn lówó náà jù bá ń lọ bóòlù lówó tí ṣe tó jù bá ń lọ
ṣé wọn náà ló ti ẹ kó ọmọ gba zakat nígbà táwọn aláìní pọ̀ lọ jantirẹrẹ nínú àlùmọ yìí ọwọ́ fi tiẹ̀ fi dí wọn lọ́nà. nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní la tahillu as-sadaqatu li ghaniyyin illa li khamsa kọ́tọ́ káṣí sàrà fún olówó kan àyàfà àwọn márùn nínú wọn kọ́tọ́ káṣí sàrà fún olówó kan kọ́tọ́ káyọ zakati fún olówó kan àyàfà àwọn márùn péré nínú wọn tí wọn bá ti bọ́ sọ́kan nínú àwọn márùn yìí ajẹ́pẹ́tọ́ máa fọ́n zakat kò sí tó burú bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ li ghazin fi sabilillah ẹni tí ń takò sójú ọ̀nà Allah bàbá ìdólówó wọn lẹ́tọ̀ọ́ sí ká fún nínú zakat tó bẹ́ẹ̀ gbọ́ nínú oríṣi ọ̀nà mẹ́jọ tó lọ ẹlẹ́dàá wà lálẹ́ náwó zakat sí ó ní wa fi sabilillah àti sí ojú ọ̀nà àti jagun sójú ọ̀nà Allah ẹni tí bá ti ń jagun sójú ọ̀nà Allah. ẹlẹ́kejì aw li amilin alayha ẹni tó bá ti ń bá wa ṣiṣẹ́ ń bá ìjọba ṣiṣẹ́ láti gba zakat jọ lọ́dọ̀ àwọn olówó wọn lẹ́tọ̀ọ́ sí ká fún nínú zakat tó bá jẹ́ pé iṣẹ́ yìí ní ń bá wa ṣe bàbá ìdólówó á fún nínú zakat. aw li gharim tàbí kọjá pé ọjà gbèsè ẹni báyìí ó ti wà nínú gbèsè báyìí gbèsè ti mi gbogbo tó lò ní lọ́wọ́ àfún nínú zakat. ẹlẹ́kẹ̀ẹ́ aw li rajulin ishtaraha bi malihi àbí kọjá pé ẹni tí zakat yìí tọ́padà wá jẹ́ tàpé lólówó ẹlòmíì ni wọ́n fún ní zakat ẹni tí wọ́n fún zakat wọ́n wá fẹ́ tà olówó wà rà lọ́dọ̀ rẹ̀ yìí ṣe zakati ló ń jẹun ìtọ́ra ní jẹ bí kápẹ́ màálù ni wọ́n yọ ní zakati wọ́n wá fún aláìní ní màálù yìí ní zakati màálù àwọn ẹ̀yin wá ní màálù lọ́dọ̀ rẹ̀ rà zakati kọ́lẹ̀ ní jẹ màálù jẹ fowó yín rà lẹ́ ń jẹ. ẹlẹ́karùn aw kana li rajulin aw kana lahu jarun miskin àbí kọjá yìí pé olówó ó ní alábàágbé kan tó jẹ́ aláìní fatasaddaqa ala miskin ìlú bá ṣe sàrà fún aláìní yẹn fún zakati فأهداها المسكين لغني aláìní dá wá fún ní zakati wọn wá bu ẹni tó lówó ní nǹkan tí wọn fún so ẹ̀bùn lẹ́yìn gbà lọ́dọ̀ aláìní tí wọn fún zakati kì í ṣe zakati lẹ́yìn jẹ. alimami Abu Dawud àti àwọn míì wọn gbé ẹgbàá wáyé jáde gba ọ̀nà kan tó gún régé ẹgbàá wáyé fi hàn wá jáde saka ike téèyàn bá ti jẹ olówó ọ̀tọ̀ kápẹ́ ńlá máa wá fún zakati owó wa dákun mọ́jà bẹ́ẹ̀ ni tó fún ọ lówó tó pè ní zakati tí wọn bá ti máa ra rẹ lólówó bí kápẹ́ olówó bíi 20 million ní tara tiẹ̀ náà ẹsìn mọ̀ bọ́wọ́ kì í sọ̀rọ̀ ibi tó bá kó pamẹ́ sí dákẹ́ni wọ́n lọ́ọ́ mọ̀ pé onírú owó dákun mọ́jà ń bọ́ ọmọ ìyá rẹ̀ nígbà tó ti mọ̀ bọ́wọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ báwọn wọ́n wá fọ olówó kí lélẹ́yìí wọ́n ní zakat wọ́n ní ẹ fún mi lákàtì kí n dá owó yín padà fún tí ò sí nǹkan olówó sì yẹ kọjá pò ní wọ́n fún zakat bọ́ọ̀ bá sì tún fẹ́ sojú abẹ́ kó báwọn wọ́n má bàa máa wọ́ olówó ni ọ́ òun gbéra rẹ̀ pamọ́ ẹ dákun ẹ fún mi lákàtì kan tí ń da owó yìí padà sí èmi ò lẹ́tọ̀ọ́ sí àwọn tó lẹ́tọ̀ọ́ sí pọ̀ àwọn ní ká ẹ fún ẹni lẹ́tọ̀ọ́ sí àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí pọ̀ àwọn ní ká ẹ fún òun wá sọ fún ọ pé tó o bá mẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí nítòsí ọ̀dọ̀ rẹ̀ bá ń fún wa tó ìwọ náà gbìyànjú láti dání tó ṣe fọkàtà owó tó ń fi lé ọ lọ́wọ́ tó ń bá wọn fún yàn ìpàtẹ wọn lọ́wọ́. al-imam ibn abdul bar rahimahullahu ta'ala wọ́n ní ajma'a al-ulama ala anna sadaqata al-mafruḍa wa hiya az-zakatu al-wajiba ala al-amwal la tahillu li ghaniyyin ghayra al-khamsati al-madhkurati fi hadha al-hadith. ẹnu àwọn olùmọ̀kò wípé zakat tọ́jú ọ̀ràn yẹn sàrà tọ́jú ọ̀ràn yẹn òun náà ní zakat ètí olúwa sí lọ́ràn yẹn pé ká máa yọ nínú dúkìá wa wàtọ́ sí olówó àyàfà àwọn oríṣi márùn Ànábì sallallahu alaihi wasallam tó sọ nínú hadithi àwọn oríṣi márùn ìpẹrẹ ẹni tí nǹkan tó bá bọ́ sí lọ́wọ́ nínú owó zakat láṣọ yìí pé kò sí nǹkan tó burú mbẹ. aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله هو حديث النبي محمد صلى الله عليه وآله وسلم أن قال رجل لا أتصدقن بصدقة مبرة ما في وقت سسراء فخرج بصدقته لبك بسراء لإجاده فوضعها في يد سارق نقوة يوفيا أن تفل له ثم بجاس لك
ó lè lọ fún zakat fa asbahu yatahaddathun làwọn yẹn bá jí láàárọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ike tusaddiqa ala sariqi wọ́n mà ṣe sàrà àfọlẹ kan wa qala allahumma lakal hamd ọkùnrin wa sọ ike wa allah tí a ní gbogbo ẹ̀yin ṣe la atasaddaqanna bi sadaqa wọ́n tún búra pé màá tún ṣe sàrà kan wa kharaja bi sadaqatihi lọ́ba gbé sàrà rẹ̀ jáde fa wada'aha fi yaday zaniya anabi sallallahu alayhi wa sallam wọ́n ní lọ́ba gbé sàrà rẹ̀ sọ́wọ́ méjèèjì oníṣìnàbìnrin fa asbahu yatahaddathun ìgbà táwọn èèyàn ti sáyé wọ́n tún bẹ̀rẹ̀ sí ní fi sọ̀rọ̀ wípé tusaddiq al-layla ala zaniya wọ́n máa ṣe sàrà lánàá lálẹ́ àná fún oníṣìnàbìnrin kan wa qala allahumma lakal hamd arákùnrin tó sọ pé wa allah tí ẹnìkan ní gbogbo ẹ̀yin ṣe la atasaddaqanna bi sadaqatin wọ́n tún búra pé màá ṣe sàrà kan fa kharaja bi sadaqatihi lọ́ba gbé sàrà rẹ̀ jáde fa wada'aha fi yaday ghani lọ́ba gbé sọ́wọ́ méjèèjì olówó wa asbahu yatahaddathun làwọn yẹn bá ti sáyé wọn sọ̀rọ̀ ike tusaddiqa ala ghani wọ́n máa ṣe sàrà fún olówó kan wa qala allahumma lakal hamdu ala sariqin wa ala zaniya wa ala ghani ìrọ̀lùwà tí ẹni gbogbo ọpẹ́ ṣe lórí olè tó mú mi ṣe sàrà fún lórí oníṣìnàbìnrin tó mú mi ṣe sàrà fún lórí olówó tó mú mi ṣe sàrà fún. báyìí fa utiya fa qila lahu iná bá wá bá ọkùnrin yìí wọ́n sì sọ fún yín pé amma sadaqatuka faqad qubilat tẹ́tí kọ́kọ́ sàrà rẹ tó lọ ṣe àti gbà amma sadaqatuka ala sariqin òní sàrà tó ṣe fún lè fala'allahu an yasta'fifa an sariqatihi sàrà yìí lè jẹ́ sábàbí yóò fi kóraró kúrò nídìí àti máa jalè wa amma zaniya orí oníṣìnàbìnrin tó ṣe sàrà fún fala'allaha an tasta'fifa an zinaha eléyìí náà lè jẹ́ kó náà kókó jánu jìnnà sí zina rẹ̀ ti ń ṣe wa amma al-ghani ṣùgbọ́n lówó tó ṣe sàrà fún fala'allahu ya'tabir bóyá yóò ti ẹ̀jẹ̀ sí làákàyè fayunfiqu mimma ataahu Allah lọ́nà ọba máa ná nínú nǹkan tó lówà fún muttafaqun alayhi al-imam al-Bukhari àti Muslim àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé dábì tí a bá wọ ẹgbàá wáyé a rí nǹkan táwa fẹ́ lò ń bẹ̀ òun náà ní pé nínú àwọn ẹni tí ọkùnrin yìí tó ṣe sàrà fún a rí olówó nínú wọn nígbà tá a sì sọ pé ọ̀tọ̀ ká ṣe sàrà fún lówó báwo wá ló ti wá ṣe sàrà fún lówó tí anabi sallallahu alayhi wa sallam ó sì sọ pé atúnwábá atúnsọ pé a ti gba sàrà rẹ̀ ṣé ó sì tọ́ ká máa yọ zakati fún lówó torí pé ńgbà tá a ní kí wọ́n má fún lówó ní zakati ma olówó tí wọ́n fún zakati lè má gé wọ́n sọ pé bò lẹ́ti fẹ́ ṣe àdìsí nítorí pé àdìsí ló sọ yìí ikú arákùnrin yìí ó fi Allahu búra pé ó ṣe sàrà ó sì ṣe sàrà fún lówó ó sì sọ pé gbogbo sàrà yìí ni wọ́n gbà nígbà tí wọ́n wá mẹ́nu bà tó lówó wọ́n ló ṣeé ṣe kọjá pé sàrà àtẹ̀ṣe fún oní ọ̀jẹ̀ sábàbí tí ó fi jẹ́ pé òun náà ná nínú owó rẹ̀ al-Imam an-Nawawi rahimahullah wọ́n ní ar-rajulu alladhi tasaddaqa 'ala al-ghani hadha fi sadaqati at-tatawwu' ẹni tó ṣe sàrà fún lówó sàrà àtinúwá lásán náfìlà ni o kìí ṣe zakati o wa amma az-zakah tó bá yẹ kó zakati ni fala yujzi' daf'uha ila ghani kọ̀tọ́ ká fún olówó ká fún ní zakati kọ̀tọ́ ká fún olówó ní zakati bẹ́ẹ̀ ni àníkà máa fún olówó ní zakat ó ní nǹkan tó fi ṣẹ̀ríà sọ ẹni tí yọjọ́ lówó tóun ti ń gba zakat ti pẹ́ lónà bá ń tú tíra ó má dìtì kan wá aṣọ pé kò mú ó tún wá títí ó tún rá dìtì mí àdìtì mí yẹn wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ó ní lis-sa'ili haqqun wa in ja'a ala farasin lis-sa'ili haqqun wa in ja'a ala farasin ẹni tó ń tọrọ ẹni tí ń tọrọ ẹni tí ń ságbé ó lẹ́tọ̀ọ́ sí kẹ́ fún kódà kó ṣe pẹ́sìn lógun wa kódà kó ṣe pẹ́sìn lógun wa nítorí wọn púpọ̀ lẹ́sìn ẹ̀sìn òsì yé jẹ́ nítorí wọn títí dò bí ká sọ pé ẹni tó fẹ́ sagbẹ́ fún ọ lẹ́tọ̀ọ́ sí kẹfún kódà kó ṣe pé Mercedes Benz ńlọ́ba gùn wá ẹ̀dá ẹni tó fẹ́ sagbé ọwọ́ sagbé lọ́dọ̀ wọ tó ṣe wípé Bajaj ló ń gùn Mercedes ló sì gùn wá wọn lọ lẹ́tọ̀ọ́ kó fún sọ pé wọn máa wò pé tálẹ́ kó fún náà àdéjèjì eléyìí ń gun mọ́tò kan wọn èmi ń gun mẹ́ṣíìnì tó pé manage level ni wọ́n tún ní kí n fún wọn ní lis-sa'ili haqqun wa in ja'a ala farasin ṣùgbọ́n àdìsí al-Imam al-Albani ó ní hadithun da'if ẹgbàá wa tọ́ lẹ́nu kọsẹ́rì bẹ́ẹ̀ dábàá lọ́wọ́ da'if Abi Dawud abambẹ́ tí Albani tó pè ní hadithun da'if lórí ìlà lẹ́rìkà gbogbo àwọn olówó tẹ́ ń fún zakat ẹ̀ ń fowó sọnù ẹ̀ ń sanwó nù ní o kì í ṣe olówó ni wọ́n ní kẹ́ fún zakat àwọn aláìní ni wọ́n ní kẹ́ fún zakat a sì dúpẹ́ fún Allah láwùjọ tiwa ní Nàìjíríà ń bì. àwọn àwọn tálákà láwàtì wọ́n bẹ́ bìbà wọ́n sì ń bẹ lọ́tún rẹ̀ wọ́n bẹ lọ́sì rẹ̀ wọ́n retí ẹni tó bá fẹ́ fáwọn kó fún wa wọ́n yẹ sẹ́ni tó ṣe pé tó ń ta iní wa wọ́n máa wá yọra torí pé wọ́n kì í ṣe sakọ́jìyà
wọn ò ní wọ́n sì ṣetán láti gbà lọ́wọ́ ẹni tó fa wọn wọn ò ní wọn ò sì sálẹ̀ máa kọjú mọ́sẹ́ ṣùgbọ́n tó bá rẹni tó ràn wọ́n lọ́wọ́ náà wọ́n gbà kún nǹkan tí wọ́n ní eléyìí túmọ̀ sí pé ẹ̀yin tá lówó tó bá ti fún ọ ní zakat àwọn lè máa wọ níwọ̀ ẹni tí kò ní nítorí pé lómi náà tó ní yóò máa múra ẹni tí ò ní ni aṣọ burúkú ni wọ́n máa wọ̀ ká kí wọ́n má bàa mọ̀ pé lówó ó ní tí sọ ẹni bàtà àdáwọ̀ bò ní bàtà burúkú ni wọ́n máa wọ̀ ká bàtà ẹni tí ń wọ bàtà tí ń wọ̀ láti fi tọrọ bàtà míì fìlà burúkú ni wọ́n máa dé fìlà ẹni tí ń fi tiẹ̀ tọrọ míì ó lè gbélé tọ́jà ilé rádaràdà kan ní wọ́n máa gbé torí kẹ́ mẹ́bàá mọ̀ pé lówó ẹni tó ti lè ra mọ́tò tí wọ́n máa gun mọ́tò ayélujára tí ń kó kẹ̀kẹ́ kẹjẹ wà àìsè fún zakat àwọn fún zakat tọ́lá wá ní ẹfẹ́ lómi tọ́lẹ̀ tọ́sí jùmí lọ pánkó lọ́wọ́ àti kún fún ẹkún fẹ́ lómi. so ojú tẹ̀yìn fi ríyàn lẹ́yìn fún zakat tó ń bá wa fi hàn yín pé òun kọjá bẹ́ẹ̀ nítorí pé tó bá gbà tẹ́lẹ̀ náà kò ní jẹ́ kí zakat yín wọ́n jẹ́ pé ẹ sán pé dákùnmájà ń bá wọn pàtó wọ́n ti mọ̀ pé lówó ni owó wọn padà fún wa ó sì ń bẹ nínú àwọn ènìyàn ẹni tó jẹ́ àdìsẹ́ fínni ni márùn dọ̀tí ni masha allah la quwwata illa billah ìmọ̀ àwọn sọ́tọ́ da ìmọ̀ ṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ṣùgbọ́n kò ní ẹ̀yin wá fura sí pé ọjọ́ bí ìgbà tí kò ní ẹ fún ní zakat ẹ má bèké ni aláìní títí tó soge sétí ìwọ̀n bá ti wá ní kọ́ márùn dọ̀tí ni sétí ìwọ̀n bá ti ní kọ́ márùn pa ni tẹ́yìn bá ní tẹ́ fi ràn lọ́wọ́ ṣùgbọ́n gbogbo ẹni tó bá ní tó ọmọ pé wọn náà ní tó ní sọ́ọ̀bẹ̀ má gba zakat lọ́dọ̀ ẹni tó bá fún ọ tọ́rọ̀ lẹ́tọ̀ọ́ sí má sì kọ́ dínà kí zakati kọ́ tẹni tó lẹ́tọ̀ọ́ sí lọ́wọ́ ọ̀n bẹ nínú wa ẹni tó bá rẹni fún ní zakati 1 million pẹ̀lú àṣẹ Allah kò ní retí kẹ́nìkan tó fún zakati mọ́ láyé eléyìí náà ti tó láti dìde má dínà mẹ́lòmíì nígbà tí wọ́n máa kọ́ gbàgbára rẹ lọ má jẹ́ ọjọ́ sí wípé òkúkú béèrè wọn fún ọ ni àwọn olùkọ́ láì ní yan wọn ò fún ọ lẹ́kùn tó bá ti jẹ́ pé zakati ni wọ́n fún ọ lẹ́tọ̀ọ́ sí olùwẹ̀lẹ́dàá wa ọ̀n fẹ́ kọjá pẹ́kọ̀tà bá ti ń kọ́ ká máa tẹ̀lé ká máa yapa sí ká lè bá a sórí rẹ̀ olùwẹ̀lẹ́dàá kó jẹ́ ká sórí rẹ̀ Allah azza wa jalla pa wá láṣẹ àtàjọ ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam pé ká máa ṣe àsọ̀láàtù fọ́gà wa anabi tiwa Muhammad sallallahu alayhi wa sallam pé Allah àti àwọn màláíkà náà ṣe àsọ̀láàtù fún inna Allaha wa malaikatahu yusalluna ala an-nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا وامكر لنا ولا تمكر بنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا. If this message brought you value, help us reach more people. Subscribe, say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.